sí mama. Malo cara sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo cara sí mama. Malo cara sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo cara sí mama. Malo cara sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo cara sí mama. Malo cara sí mama. Malo sọ̀rọ̀ sí mama. Malo sọ̀rọ̀ sí mama. ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Mama Choco apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Mama Choco, ẹ wò ẹ ti miss o. Ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni. Mo wò látòkè délẹ̀ kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, máa rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Mama Choco, tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict, ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. You're hurting me. Your hand is quite hard. The floor is dirty. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Yes. Right. Come there, you see me. What do you see me? What do you see me? Èmi ò lè rí pé ó burú o, torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí, ìwà tó ń wù, iṣẹ́ ìkọ́ tó ń ṣe, ó jẹ́ nǹkan tí kò normal rárá, tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí? Kò burú, ó kàn jẹ́ nǹkan tí kò gba gbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni, gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò, ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe dé táìmù yìí ni ẹ ká sọ ma. ẹ continue. ẹ kọ́ mi face Face every time. ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. Continue I'm here. ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ a ló máa mú fóònù yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ sẹ́yìnká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ bẹ́ẹ̀ ni mo rọ ó máa mú fóònù yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti ju màmí ni ma change fún ẹ o. àti ju màmá mi ti fún wa
wàhálà ti ṣẹlẹ̀ báyìí o Lọlá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Mama Shoko àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí. Fún èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì kí wàhálà yẹn lè di mẹ́ta kí Shoko àti Shoko kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀. Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa 5,000, 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. So ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe kẹ́ comment sínú comment section. Òṣèré wo lẹ fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Mama Shoko? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde fún gbogbo àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe. Ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o torí gbogbo àwa tí a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí Mama Shoko apá kejì. Ẹ jẹ́ ká comment ká subscribe. Má lọ gara sí mama, má lọ sọ̀rọ̀ sí mama, má lọ sọ̀rọ̀ sí mama. Ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Mama Shoko apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Mama Shoko ẹ wò ẹ ti miss o ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni mo wò látòkè délẹ̀ kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, máa rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Cause lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọlá Ìdíjẹ òun ni Mama Shoko tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. ẹbí ọṣẹ bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan ọtí kọ́kọ́ tí mo sọ fún ẹ. ọyẹ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. ọyẹ kúlẹ̀. wọ́n ní kó kúlẹ̀. The floor is dirty. èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ. Oh, I need something to kneel on. It's dirty. Oh my god. gbàgbọ́ wíìkì èmi àti ẹ àjọ máa mú tán ni. kí ló sọ? ṣé ọ̀kúnlẹ̀ sí? dàgbà sókè. wọ́n ní. ọ̀yá kọ́wọ́ sọ gidi wàá tú ẹ. yes tí ẹ ráì kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. kọjú sí mi. kọjú sí mi. àpàdé ọmọ náà bá kọ́ nílé. ìta ni mo ti máa kọ́ ẹ má bàjẹ́ mi jẹ́.
èmi ò lè rí pé ó burú o torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí ìwà tó ń wù ìkọ́ tó ń ṣe ó jẹ́ nǹkan tí kò normal rárá tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí kò burú ó kàn jẹ́ nǹkan tí kò gbàgbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni gẹ́gẹ́ bí èrò ti tèmi o ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò ẹ jẹ́ ká sọ sínú comment section. ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe jẹ́ táìmù yìí ni ẹ ká sọ ma. ẹ má bínú. ẹ bá ẹ continue ẹ ọkọ mi face bí tí wọ́n wà. ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. continue I'm here. ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ a ló máa mú fóònù yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ ó máa mú fóònù yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti ju mami ni ma change fún ẹ o. àti ju mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. má pè mí for now. Ṣọlá go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. wọ́n ti kẹ́ níjà fight. sọ ti gbọ́ wọ́n ní mo kẹ́ níjà wọ́n mi understand ọmọ pẹ̀lú ọkọ ilé ẹ̀kọ́ ni ṣùgbọ́n kọ́ pé fún mi jẹ ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́jà lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. ìwọ má bọ̀ ìwọ fi go and fight. fún mi jẹ o ti ń bọ̀ o ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bẹ́ẹ̀bì o ń jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kúmà ọmọ mi wàhálà ti ṣẹlẹ̀ báyìí o Lọlá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó wàhálà ti pàdé ara wọn báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Màmá Ṣókò àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí fún èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì kí wàhálà yẹn lè di mẹ́ta kí Ṣókò àti Ṣókò kọ́ lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀ ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o 5,000 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa kọ́mẹ̀ntì ó bá ti ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa so ẹ jẹ́ ká comment sínú comment section àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí ẹ subscribe kẹ́ comment sínú comment section òṣèré wo lè fẹ́ kọ́ gbé wá sí inú apá kejì òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Màmá Ṣókò ẹ jẹ́ ká comment sínú comment section apá kejì á tó jáde fún gbogbo àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o torí gbogbo àti a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí Màmá Ṣókò apá kejì ẹ jẹ́ ká comment ká subscribe. má lọ gara sí màmá má lọ sọ̀rọ̀ sí màmá má lọ sọ̀rọ̀ sí màmá. ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Màmá Ṣókò apá kejì máa jáde bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Màmá Ṣókò ẹ wò ẹ ti miss o ẹ ti miss gidi gan fíìmù yìí àwòrẹ́rìn ni mo wò látòkèdélẹ̀ kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa máa rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí
because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Mama Shoko tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict, ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. Ẹbí ọṣẹ bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan. Wọ́n ti kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọyẹ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. Ọyẹ kúlẹ̀. Má ní kọ́ kúlẹ̀. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Gbàgbé wíìkì, èmi àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀kúnlẹ̀ sí? Dàgbà sókè! Wọ́n ní. Ọ̀yá, kọ́wọ́ sọ gidi. Wàá tú ẹ. Yes. Tẹ̀rẹ̀ yìí, kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. Kọjú sí mi. Kọjú sí mi. Àpàdé ọmọ náà bá kọ́ nílé. Ìta ni mo ti máa kọ́ ẹ, má bàjẹ́ mi jẹ́. Èmi ò lè rí pé ó burú o, torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí, ìwà tó ń wù, iṣẹ́ nǹkan tó ń ṣe, ó jẹ́ nǹkan tí kò normal rárá, tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí? Kò burú, ó kàn jẹ́ nǹkan tí kò gba gbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni, gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò, ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe dé táìmù yìí ni ẹ ká sọ máa. Ẹ continue. Ẹ kọ́ mi. Face. Fèsì bí sábà. Ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. Ẹ ṣe o. Àgbàlagbà tí Continue I'm here. Ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àlọ́ máa mú fòun yẹn fún mi sẹ̀ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ sẹ́yìn ká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ ó máa mú fòun yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti ju màmí ni màá change fún ẹ o. àti ju mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. Má pè mí for now. Ṣọlá, go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Ó ti kẹ́ níjà fight. Sọ ti gbọ́, wọ́n ní mo kì í níjà. Mọ́mí understand ọmọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n mọ̀ pé fún mi jẹ. Ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́jà. Lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi yọ. Go and fight. Fún mi jẹ. O ti ń bọ̀. Ó ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì. Òun jẹ́ ẹ̀ṣẹ̀ síbi tó máa. Ọmọ mi. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó. Wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Mama Shoko? Àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí? Fún èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì. Kí wàhálà yẹn lè di mẹ́ta. Kí Shoko àti Shoko kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì? Àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí, kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀? Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o, 5,000, 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. So ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe. Torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe, kẹ́ comment sínú comment section. Òṣèré wo lè fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Mama Shoko? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde. Fún gbogbo àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe. Torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section. Kí a dẹ̀ subscribe. Ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o. Torí gbogbo àwa tí a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí. Mama Shoko apá kejì. Ẹ jẹ́ ká comment, ká subscribe. Má lọ gara sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá.
ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Mama Shoko apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Mama Shoko, ẹ wò ẹ ti miss o, ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni mo wò látòkè délẹ̀, kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé, àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, máa rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Mama Shoko, tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict, ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. You're hurting me. Your hand is quite hard. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my god. Dàgbà wíìkì, èmi àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀kúnlẹ̀ sí? Dàgbà sókè! Come on, good. Patch you, yes. Terry, come on, dear, I see me. What do you see me? What do you see me? Èmi ò lè rí pé ó burú o, torí pé tabaníkà wò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí, ìwà tó ń wù, iṣẹ́ ìkọ́ tó ń ṣe, ó jẹ́ nǹkan tí kò normal rárá, tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí? Kò burú, ó kàn jẹ́ nǹkan tí kò gbàgbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni, gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò, ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe dé táìmù yìí ni ẹ ká sọ ma. Ẹ má bínú. Ẹ continue. Ẹ ọkọ mi. Face. Face ẹbí tí a wà. Ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. Àgbàlagbà tí Continue I'm here. ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àlọ́ máa mú fóònù yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ ó máa mú fóònù yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o, mo ti jù màmí ni màá change fún ẹ o. àti jùmọ̀ mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. Má pè mí for now. Ṣọlá, go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Wọ́n ti níjà fight. Ọ̀sìgbọ́, wọ́n ní mo kè é níjà. Mọ́mí understand ọmọ pẹ̀lú ọkọ ilé ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n kọ́ pé fún mi jẹ. Ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́gà. Lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi yọ. Go and fight. Fún mi jẹ. O ti ń bọ̀. Ó ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì. Òun jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kúmà. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó, wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Mama Shoko? Àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí? Fún èmi o, èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì, kí wàhálà yẹn lè di mẹ́ta. Kí Shoko àti Shoko kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí.
kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀. ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o 5,000 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Kọ́mẹ̀ntì yóò bá ti ní like jù ni yóò máa jẹ ẹ̀bùn wa, so ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe kẹ́ comment sínú comment section. Òṣèré wo lẹ fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Mama Shoko? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde fún gbogbo àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe. Ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o torí gbogbo àti a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí. Mama Shoko apá kejì. Ẹ jẹ́ ká comment ká subscribe. Má lọ gara sí mama, má lọ sọ̀rọ̀ sí mama, má lọ sọ̀rọ̀ sí mama. Ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Mama Shoko apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Mama Shoko ẹ wò ẹ ti miss o ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni mo wò látòkè délẹ̀ kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Mama Shoko tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. Ẹbí ọ̀ṣẹ́ bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan. Wọ́n ti kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọ̀yẹ́ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. Ọ̀yẹ́ kúlẹ̀. Má ní kó kúlẹ̀. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Gbàgbọ́ wíìkì, èmi àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀kúnlẹ̀ sí? Dàgbà sókè! Wọ́n ní. Oya, kọ́wọ́ sọ gidi. Pàṣẹ ẹ̀. Yes. Tẹ̀rẹ̀ yìí. Kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. Kọjú sí mi. Kọjú sí mi. Àpàdé ọmọ náà wà kọ́ nílé. Ìta ni mo ti máa kọ́ ẹ̀, má bàjẹ́ mi já. Èmi ò lè rí pé ó burú o torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí, ìwà tó ń wù, iṣẹ́ ìkọ́ tó ń ṣe ó jẹ́ nǹkan tí kò normal rárá tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí? Kò burú, ó kàn jẹ́ nǹkan tí kò gba gbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe jẹ́ táìmù yìí ni ẹ ká sọ ma. Ẹ kọ́ntínú ẹ kọ́ntínú. Ẹ kọ́ mi.
Face. Face ẹbí tí wà. Ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. Àgbàlagbà tí Continue I'm here. ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ a ló máa mú fóònù yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa mú fóònù yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o. Mo ti ju màmí ni màá change fún ẹ o. àti ju mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. Má pè mí for now. Ṣọlá, go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Ó ti níjà fight. Ṣùgbọ́n wọ́n ní mo kì í níjà. Wọ́n mi understand ọmọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n mọ̀ pé fún mi jẹ́. Ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí lọ́gbà lumi lọ́gà. Lumi pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi yọ. Go and fight. Fún mi jẹ́. O ti ń bọ̀. Ó ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì. Ó ń jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kúmà. Ọmọ mi jẹ́. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíje ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó. Wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Màmá Ṣókò? Àti pé òṣèré wo ni àwa lérò pé ó yẹ kó wà nínú apá kejì fíìmù yìí? Fún èmi lérò pé ó yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì. Kí wàhálà yẹn lè di mẹ́ta. Kí Ṣókò àti Ṣókò kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì? Àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí, kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀? Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o, 5,000, 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. So ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe. Torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe kẹ́ comment sínú comment section. Òṣèré wo lè fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Màmá Ṣókò? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde. Fún gbogbo àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe. Torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe. Ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o. Torí gbogbo àwa tí a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí. Màmá Ṣókò apá kejì. Ẹ jẹ́ ká comment ká subscribe. Má lọ gara sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. Ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Màmá Ṣókò apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni, ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Màmá Ṣókò, ẹ wò ẹ ti miss o. Ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni. Mo wò látòkè délẹ̀ kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíje òun ni Màmá Ṣókò, tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict,
ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀ ìyanu nonsense ni. Ẹbí ò ṣe bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan. Ó ti kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọyẹ kúlẹ̀. Ilé ò dáa. You're hurting me. Your hand is quite hard. Ọyẹ kúlẹ̀. Má ní kó kúlẹ̀. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Dàgbà wíìkì, èmi àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀kúnlẹ̀ sí? Dàgbà sókè! Wọ́n ní. Ọ̀yá, kọ́wọ́ sọ gidi. Wàá tú ẹ. Yes. Tẹ̀rẹ̀ yìí, kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. Kọjú sí mi. Kọjú sí mi. Àpàdé ọmọ náà kọ́ nílé. Èmi ò lè rí pé ó burú o torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí ìwà tó ń wù iṣẹ́ ìkọ́ tó ń ṣe ó jẹ́ nǹkan tí kò normal rárá tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí kò burú ó kàn jẹ́ nǹkan tí kò gba gbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe dé táìmù yìí ni ẹ ká sọ ma. Ẹ continue. Ẹ kọ́ mi. Face. Fèsì ẹbí tí a wà. Ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. Àgbàlagbà tí Continue I'm here. ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ a ló máa mú fòun yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ sẹ́yìn ká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ bẹ́ẹ̀ ni mo sọ ó máa mú fòun yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti ju màmí ni màá change fún ẹ o. àti ju mọ́ mi ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó dẹ̀ fọ́. Má pè mí for now. Ṣọlá go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Wọ́n ti tẹ̀ níjà fight. Ṣùgbọ́n wọ́n ní mo kè é níjà. Wọ́n mi understand ọmọ pẹ̀lú ọkọ ilé ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n kọ́ pé fún mi jà. Ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́jà. Lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi yọ. Go and fight. Fún mi jẹ. O ti ń bọ̀. O ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì. O ń jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kúmà. Ọmọ mi. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíje ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Màmá Ṣókò àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí. Fún èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì kí wàhálà yẹn lè di mẹ́ta kí Ṣókò àti Ṣókò kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀. Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o 5,000 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, so ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe kẹ́ comment sínú comment section. Òṣèré wo lẹ fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Màmá Ṣókò? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde fún gbogbo àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe. Ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o torí gbogbo àwa tí a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí. Màmá Ṣókò apá kejì ẹ jẹ́ ká comment ká subscribe. Má lọ gara sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá.
wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Mama Shoko apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Mama Shoko, ẹ wò ẹ ti miss o. Ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni. Mo wò látòkè délẹ̀, kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé, àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Mama Shoko, tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict, ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. Ẹbí ọṣẹ bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan. Ọtí kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọyẹ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. Ọyẹ kúlẹ̀. Má ní kó kúlẹ̀. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Dàgbà wíìkì, èmi àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀kúnlẹ̀ sí? Dàgbà sókè! Wọ́n ní. Ọ̀yá, kọ́wọ́ sọ gidi. Wàá tú ẹ. Yes. Tí ẹ ráì, kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. Kọ̀dí sí mi. Kọ̀dí sí mi. Àpàdé ọmọ náà bá kọ́ nílé. Ìta ni mo ti máa kọ́ ẹ, má bàjẹ́ mi jẹ́. Èmi ò lè rí pé ó burú o, torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí, ìwà tó ń wù, ìkọ́ tó ń ṣe, ó jẹ́ nǹkan tí kò normal rárá, tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí? Kò burú, ó kàn jẹ́ nǹkan tí kò gba gbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni, gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò, ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wá tó ṣe jẹ́ táìmù yìí ni ẹ ká sọ ma. Ẹ má bínú. Ẹ bá ẹ continue. Ẹ ọkọ mi. Face. Fèsì ẹbí tí wà. Ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. Àgbàlagbà tí Continue I'm here. ẹ ṣe mọ́ mi by time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ a ló máa mú fóònù yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa mú fóònù yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o. Mo ti ju màmí ni màá change fún ẹ o. àti ju mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. Má pè mí for now. Ṣọlá, go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Ó ti kẹ́ níjà fight. Ó ti gbọ́ wọ́n ní mo kè é níjà mọ́mí understand ọmọ pẹ̀lú ọkọ ilé ẹ̀kọ́ ni ṣùgbọ́n kọ́ pé fún mi jẹ ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́jà lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi Go and fight. fún mi jẹ o ti ń bọ̀ o ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì o ń jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kùmà ọmọ mi Wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó, wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Mama Shoko? Àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí? Fún èmi o, èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì, kí wàhálà yẹn lè di mẹ́ta. Kí Shoko àti Shoko kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì? Àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí, kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀? Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o, 5,000, 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. So ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe, torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe, kẹ́ comment sínú comment section. Òṣèré wo lẹ fẹ́ kó gbé wá sí inú apá kejì?
òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Mama Shoko ẹ jẹ́ ká comment nínú comment section. Apá kejì á tó jáde fún gbogbo àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment nínú comment section kí a lè subscribe ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o torí gbogbo àwa tí a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí Mama Shoko apá kejì. Ẹ jẹ́ ká comment ká subscribe. Má lọ gara sí mama, má lọ sọ̀rọ̀ sí mama, má lọ sọ̀rọ̀ sí mama. Ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Mama Shoko apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Mama Shoko ẹ wò ẹ ti miss o ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni mo wò látòkèdélẹ̀ kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rè àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa máa rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Cause lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan, a máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Mama Shoko tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. Ẹbí ọṣẹ bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan. Wọ́n ti kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọyẹ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. Ọyẹ kúlẹ̀. Wọ́n ní kó kúlẹ̀. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Gbàgbọ́ wíìkì, èmi àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀kúnlẹ̀ sí? Dàgbà sókè! Wọ́n ní. Ọ̀yá, kọ́wọ́ sọ gidi. Wàá tú ẹ. Yes. Tẹ̀rẹ̀ yìí, kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. Kọjú sí mi. Kọjú sí mi. Àpàdé ọmọ náà bá kọ́ nílé. Ìta ni mo ti máa kọ́ ẹ, má bàjẹ́ mi jẹ́. Èmi ò lè rí pé ó burú o torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí ìwà tó ń wù iṣẹ́ nǹkan tó ń ṣe ó jẹ́ nǹkan tí kò normal rárá tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí kò burú, ó kàn jẹ́ nǹkan tí kò gba gbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe dé táìmù yìí ni ẹ ká sọ máa. Ẹ continue. Ẹ kọ́ mi. Face. Fèsì bí sábà. Ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. Ẹ ṣe o. Àgbàlagbà tí Continue I'm here. Ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àlọ́ máa mú fòun yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ sẹ́yìn ká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ ó máa mú fòun yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti ju mami ni ma change fún ẹ o. àti ju mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká tún bí.
ká sún gbogbo nǹkan tó lè fọ̀. Má pè mí for now. Ṣọlá, go and fight. Obìnrin mi ni mo bọ́ bìnrin jà náà. Ó ti kẹ́ níjà fight. Sọ ti gbọ́, wọ́n ní mo kì í níjà. Wọ́n mi understand ọmọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n mọ̀ pé fún mi jẹ. Ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́jà. Lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi yọ. Go and fight. Fún mi jẹ. O ti ń bọ̀. Ó ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì. Òun jẹ́ ẹ̀ṣẹ̀ síbi tó máa. Ọmọ mi. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó. Wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Màmá Shoko? Àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí? Fún èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì. Kí wàhálà yẹn lè di mẹ́ta. Kí Shoko àti Shoko kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì? Àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí, kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀? Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o, 5,000, 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. So ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe. Torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe kẹ́ comment sínú comment section. Òṣèré wo lè fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Màmá Shoko? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde. Fún gbogbo àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe. Torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section. Kí a dẹ̀ subscribe. Ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o. Torí gbogbo àwa tí a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí. Màmá Shoko apá kejì. Ẹ jẹ́ ká comment, ká subscribe. Má lọ gara sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. Ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Màmá Shoko apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni, ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Màmá Shoko, ẹ wò ẹ ti miss o. Ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni. Mo wò látòkè délẹ̀, kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé, àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, máa rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Màmá Shoko, tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict, ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. Èmi ò ṣe bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan. Ó ti kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọ̀yẹ́ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. Ọ̀yẹ́ kúlẹ̀. Má ní kó kúlẹ̀. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God.
àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀pọ̀ lẹ́sìn? Dàgbà sókè! Wọ́n ní. Oya, kọ́wọ́ sọ gidi. Wàá tú ẹ. Yes. Jẹ́rẹ́ yìí. Kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. Kọjú sí mi. Kọjú sí mi. Àpàdé ọmọ náà bá kọ́ nílé. Èmi ò lè rí pé ó burú o torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí ìwà tó ń wù iṣẹ́ ìkọ́ tó ń ṣe ó jẹ́ nǹkan tí kò normal rárá tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí kò burú ó kàn jẹ́ nǹkan tí kò gbàgbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe dé táìmù yìí ni ẹ ká sọ ma. Ẹ má bínú. Ẹ continue. Ẹ ọkọ mi face. Fèsì ẹbí tí wà. Ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. Ẹ ṣe o. Àgbàlagbà tí Continue I'm here. Ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àlọ́ máa mú fóònù yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ ó máa mú fóònù yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti ju màmí ni màá change fún ẹ o. àti jùmọ̀ mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. Má pè mí for now. Ṣọlá go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Wọ́n ti kẹ́ níjà fight. Ọ̀sìgbọ́ wọ́n ní mo kè é níjà mọ́mí understand ọmọ pẹ̀lú ọkọ ilé ẹ̀kọ́ ni ṣùgbọ́n kọ́ pé fún mi jà ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́gà lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi go and fight. fún mi jẹ́ o ti ń bọ̀ o ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì o ń jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kúmà ọmọ mi. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíje ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Màmá Ṣókò àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí. Fún èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì kí wàhálà yẹn lè di mẹ́ta kí Ṣókò àti Ṣókò kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀. Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o 5,000 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa, so ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe kẹ́ comment sínú comment section. Òṣèré wo lè fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Màmá Ṣókò? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde fún gbogbo àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe. Ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o torí gbogbo àwa tí a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí. Màmá Ṣókò apá kejì ẹ jẹ́ ká comment ká subscribe. Má lọ gara sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá. Ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Màmá Ṣókò apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Màmá Ṣókò ẹ wò ẹ ti miss o ẹ ti miss gidi gan.
fíìmù yìí àwòrẹ́rìn ni mo wò látòkè délẹ̀ kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, màá rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Cause lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Màmá Shoko tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict, ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. Èmi ò ṣe bàtà ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan. Wọ́n ti kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọ̀yẹ́ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. Ọ̀yẹ́ kúlẹ̀. Má ní kó kúlẹ̀. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Dàgbọ́ wíìkì, èmi àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀kúnlẹ̀ sí? Dàgbọ́ sókè! Wọ́n ní. Ọ̀yá, kọ́wọ́ sọ gidi. Pàṣẹ ẹ̀. Yes. Tẹ̀rẹ̀ yìí. Kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. Kọjú sí mi. Kọjú sí mi. Àpàdé ọmọ náà bá kọ́ nílé. Ìta ni mo ti máa kọ́ ẹ̀, má bàjẹ́ mi jẹ́. Èmi ò lè rí pé ó burú o, torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí, ìwà tó ń wù, ìṣe nǹkan tó ń ṣe, ó jẹ́ nǹkan tí kò normal rárá, tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni. Àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí? Kò burú, ó kàn jẹ́ nǹkan tí kò gba gbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni, gẹ́gẹ́ bí èrò ti tèmi o. Ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò, ẹ jẹ́ ká sọ sínú comment section. Ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe jẹ́ táìmù yìí ni ẹ ká sọ ma. Ẹ continue. Ẹ kọ́ mi. Face. Fèsì bí tí a wà. Ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. Àgbàlagbà tí Continue I'm here. ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àlọ́ máa mú fòun yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n máa mú fòun yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o. Mo ti ju mami ni ma change fún ẹ o. àti ju mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. Má pè mí for now. Ṣọlá, go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Ó ti níjà fight. Ó ti gbọ́ wọ́n ní mo kì í níjà wọ́n mi understand ọmọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ṣùgbọ́n mọ̀ pé fún mi jẹ́ ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí lọ́gbà lumi lọ́gà lumi pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi yọ go and fight fún mi jẹ́ o ti ń bọ̀ o ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bẹ́ẹ̀bì o ń jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kúmà ọmọ mi wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó, wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Màmá Shoko? Àti pé òṣèré wo ni àwa lérò pé ó yẹ kó wà nínú apá kejì fíìmù yìí? Fún èmi o, èmi lérò pé ó yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì, kí wàhálà yẹn lè di mẹ́ta kí Shoko àti Shoko kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì? Àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí, kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀? Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o, 5,000, 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. So ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe, torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe, kẹ́ comment sínú comment section. Òṣèré wo lè fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Màmá Shoko? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde. Fún gbogbo àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe, torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní
àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o torí gbogbo àti a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí Mama Shoko apá kejì. Ẹ jẹ́ ká comment ká subscribe. Má lọ gara sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá, má lọ sọ̀rọ̀ sí màmá. Ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Mama Shoko apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Mama Shoko ẹ wò ẹ ti miss o ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni mo wò látòkèdélẹ̀ kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa máa rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan a máa ń ṣe movie reviews a máa ń ṣe movie recommendations a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Mama Shoko tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí kò fẹ́ wọn rárá kò gbá títí wọn ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan tó bá léèyàn strict ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀ ìyá no nonsense ni. ẹbí ọṣẹ bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan ọtí kọ́kọ́ tí mo sọ fún ẹ. ọyẹ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. ọyẹ kúlẹ̀. má ní kó kúlẹ̀. The floor is dirty. èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀ màá sọ oúnjẹ fún ẹ màá ṣe gbogbo ẹ. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. gbàgbé wíìkì èmi àti ẹ àjọ máa mú tán ni. kí ló sọ ṣé ọkùnrin ẹ sì dábàá sókè. wọ́n ní ọ̀yá kọ́wọ́ sọ gidi pàṣẹ ẹ̀ yes tẹ̀rẹ̀ kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti kọjú sí mi kọjú sí mi. àpàdé ọmọ náà kọ́ nílé ìta ni mo ti máa kọ́ ẹ̀ má bàjẹ́ mi jẹ́. Èmi ò lè rí pé ó burú o torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí ìwà tó ń wù iṣẹ́ ìkọ́ tó ń ṣe ó jẹ́ nǹkan tí kò normal rárá tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí kò burú ó kàn jẹ́ nǹkan tí kò gba gbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni gẹ́gẹ́ bí èrò ti tèmi o ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò ẹ jẹ́ ká sọ sínú comment section. ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe dé táìmù yìí ni ẹ ká sọ ma. ẹ continue ẹ kọ́ mi face fèsì ẹbí tí a wà. ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. àgbàlagbà tí continue I'm here. ẹ ṣe mọ́ mi by the time tàbá jàtọ̀ máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àló máa mú fòun yẹn fún mi sẹ̀ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo rọ ó máa mú fòun yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti ju màmí ni màá change fún ẹ o. àti ju mọ́ mi ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. má pè mí for now. Ṣọlá go and fight. obìnrin mi ni mo bóbìnrin jà náà. wọ́n ti tẹ̀ níjà fight. ṣùgbọ́n wọ́n ní mo kè é níjà wọ́n mi understand ọmọ pẹ̀lú ọkọ ilé ẹ̀kọ́ ni ṣùgbọ́n kọ́ pé fún mi jà ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí bọ́jà.
wàhálà ti ṣẹlẹ̀ báyìí o. Lọ́lá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó. Wàhálà ti pàdé ara wọn báyìí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Màmá Shoko? Àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí? Fún èmi o, èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì. Kí wàhálà yẹn lè di mẹ́ta. Kí Shoko àti Shoko kó lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí. Kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì? Àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí, kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀? Ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o, 5,000, 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa. Comment tí ó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn wa. So ẹ jẹ́ ká comment sínú comment section. Àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe. Torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí. Ẹ subscribe kẹ́ comment sínú comment section. Òṣèré wo lẹ fẹ́ kó gbé wá sí inú apá kejì? Òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí? Àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Màmá Shoko? Ẹ jẹ́ ká comment sínú comment section. Apá kejì á tó jáde. Fún gbogbo àwa tí a bá ti subscribe, ẹ jẹ́ ká subscribe. Torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà. Ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe. Ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o. Torí gbogbo àwa tí a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí. Màmá Shoko apá kejì. Ẹ jẹ́ ká comment ká subscribe. Má lọ gara sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. Má lọ sọ̀rọ̀ sí màmá. Ẹ wò nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí Màmá Shoko apá kejì máa jáde. Bẹ́ẹ̀ ni, ẹ káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo Màmá Shoko, ẹ wò ẹ ti miss o. Ẹ ti miss gidi gan. Fíìmù yìí àwòrẹ́rìn ni. Mo wò látòkè délẹ̀, kò sí dolly moment kankan rárá láti bẹ̀rẹ̀ dé òpin fíìmù yìí. Mo kí gbogbo wa káàbọ̀ padà sí orí channel wa Movies Room TV. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ máa darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé, àbí àkọ́kọ́ tí ẹ máa rí fídíò wa, máa rọ̀ yín kí ẹ jọ̀ọ́ kí ẹ subscribe sórí channel yìí, kí ẹ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tó máa láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop orí fídíò báyìí. Because lórí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tó bá wà interesting gan. A máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi celebrities wa ní ọlọ́kan òjọ̀kan. Lọ́lá Ìdíjẹ òun ni Màmá Shoko, tó jẹ́ wípé kò sí gbogbo obìnrin tí ọmọ ẹ̀ bá ti mú wálé fún báyìí kò ní tẹ́lọ́rùn sí, kò fẹ́ wọn rárá, kò gbá títí wọn, ìwà wọn ò kí ń bára wọn mu pẹ̀lú ìwà títò wọn. So ó jẹ́ ìyá kan tó jẹ́ pé ó wà very very strict gan. Tó bá léèyàn strict, ó jẹ́ ẹnìkan tí kò gba ìgbẹ̀rẹ̀, ìyá no nonsense ni. Ẹbí ọ̀ṣẹ́ bọ̀tá ọmọ jẹ́ wẹ̀rẹ̀ gan. Ọtí kọ́kọ́ tí mo sọ fún ẹ. Ọyẹ kúlẹ̀. You're hurting me. Your hand is quite hard. Ọyẹ kúlẹ̀. Má ní kọ́ kúlẹ̀. The floor is dirty. Èmi àgbàlagbà ó lò mí bí ọmọ ọ̀dọ̀. Màá sọ oúnjẹ fún ẹ, màá ṣe gbogbo ẹ̀. Oh, I need something to kneel on. It's dirty. Oh my God. Gbàgbọ́ wíìkì, èmi àti ẹ àjọ máa mú tán ni. Kí ló sọ? Ṣé ọ̀kúnlẹ̀ sí? Dàgbà sókè! Wọ́n ní. Ọ̀yá, kọ́wọ́ sọ gidi. Wàá tú ẹ. Yes. Tí ẹ ráì, kọ́kọ́ díẹ̀ báyìí sí mi àti. Kọjú sí mi. Kọjú sí mi. Àpàdé ọmọ náà bá kọ́ nílé. Ìta ni mo ti máa kọ́ ẹ, má bàjẹ́ mi jẹ́.
èmi ò lè rí pé ó burú o torí pé tabaníkàwò náà nǹkan tí àwọn ìyàwó tó mú wá yìí ìwà tó ń wù iṣẹ́ ìkọ́ tó ń ṣe ó jẹ́ nǹkan tí kò normal rárá tó jẹ́ kí ìyá ọkọ tó bá ní action tó yẹ kó ṣe náà ni àbí kí ni ẹ̀yin lérò pé mo sọ sí ọ̀rọ̀ tí mo sọ yìí kò burú ó kàn jẹ́ nǹkan tí kò gbàgbẹ̀rẹ̀ tó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ fún ọmọ ẹ̀ ni gẹ́gẹ́ bí èrò ti tèmi o ṣùgbọ́n nǹkan tẹ́yin bá lérò ẹ jẹ́ ká sọ sínú comment section. ṣàpè wọn pàǹjà ni wọ́n tó ṣe jẹ́ táìmù yìí ni ẹ ká sọ ma. ẹ má bínú. ẹ continue ẹ ọkọ mi face bí tí wọ́n wà. ẹ ṣe bẹ́ẹ̀ ń jà lọ́wọ́ ni. ẹ ṣe o. continue I'm here. ẹ ṣe mọ́ mi by the time tá a bá jà tó máa wá ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ a ló máa mú fóònù yẹn fún mi sẹ́ tí ò bá fẹ́ jẹ́ kó fọwọ́ séjìká màmá ẹ̀ kí wọ́n sọ fún wọn pé ẹ pẹ̀lẹ́ àwọn yòókù àsanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ ó máa mú fóònù yẹn máa ṣí bẹ́ẹ̀ ni mo sọ sẹ́. change fún ẹ o mo ti jù mami ni ma change fún ẹ o. àti jù mọ́mí ti fún wa ó ti ní ká máa lọ mọ́mí ti wọnú iṣẹ́ yẹn mọ́mí ti ní ká máa lọ bóyá ká sún gbogbo nǹkan tó lè fọ̀. má pè mí for now. Ṣọlá, go and fight. Obìnrin mi ni mo bóbìnrin jà náà. Wọ́n ti kẹ́ níjà fight. Sọ̀tì gbọ́, wọ́n ní mo kẹ́ níjà. Wọ́n mi understand ọmọ pẹ̀lú ọkọ ilé ẹ̀kọ́ ni. Ṣùgbọ́n kọ́ pé fún mi jẹ. Ọkùnrin yẹn gbọ́dọ̀ ni mo fẹ́ rí tó bá lù mí lọ́jà. Lù mí pàṣẹ ẹ̀jẹ̀ kan wá mi. Ìwọ má bọ̀ ìwọ fi go and fight. Fún mi jẹ. O ti ń bọ̀. Ó ń bọ̀ tó bá dalẹ̀ wà máa ṣe bébì. Òun jẹ́ ẹ̀ṣẹ̀ síbi kúmà. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí o Lọlá Ìdíjẹ ìyá ọkọ àti Wùmí Toríọlá ìyàwó wàhálà ti pàdé ara wọn báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú apá kejì Màmá Ṣókò àti pé òṣèré wo ni àwa lérò pé yẹ kó wà nínú apá kejì fíìmù yìí fún èmi lérò pé yẹ kí Mide Martins ó yẹ kó náà wà nínú apá kejì kí wàhálà yẹn lè di mẹ́ta kí Ṣókò àti Ṣókò kọ́ lè pàdé ara wọn nínú apá kejì fíìmù yìí kí ni ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì àti pé fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí kí ni nǹkan tá lè sọ nípa ẹ̀ ká má gbàgbé pé ẹ̀bùn ń lọ lórí channel yìí fún wa o 5,000 10,000 àti 15,000 naira tí à ń fún gbogbo ẹ̀yin subscribers wa kọ́mẹ̀ntì yìí ó bá ti ní láìkì jù ni ó máa jẹ ẹ̀bùn wa so ẹ jẹ́ ká comment sínú comment section àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí ẹni tó bá subscribe ni ó máa lè jẹ ẹ̀bùn yìí ẹ subscribe kẹ́ comment sínú comment section òṣèré wo lè fẹ́ kọ́ gbé wá sí inú apá kejì òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí àti pé kí ni nǹkan tí ẹ lè sọ nípa Màmá Ṣókò ẹ jẹ́ ká comment sínú comment section apá kejì á tó jáde fún gbogbo àwa tí a bá ti subscribe ẹ jẹ́ ká subscribe torí pé gbogbo ẹni tó bá subscribe ni ó máa ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà ẹ jẹ́ ká comment sínú comment section kí a lè subscribe ká má gbàgbé láti tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́ o torí gbogbo àti a bá ti tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀ gbà tí apá kejì bá ti jáde gbàrà báyìí Màmá Ṣókò apá kejì ẹ jẹ́ ká comment ká subscribe.